Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, orí deliberation ọ̀rọ̀ Portable náà ni a ṣì wà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ìkànnì YouTube channel wa a máa ń fún yín ní different updates tí nǹkan bá ti ṣẹlẹ̀. So a kì í fẹ́ jẹ́ kí ẹ̀yin fi wá sí wa kẹ́ lag behind because update a gbọ́dọ̀ máa jẹ́ kẹ́ ẹ máa mọ gbogbo nǹkan tó ń lọ back to back. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ tún gbọ́ nǹkan tí àwọn èèyàn discuss, táwọn èèyàn sọ, perspective tí wọ́n fi wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ mọ̀. Tí wọ́n bá gbé nǹkan kalẹ̀ wípé kí àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n ṣe analysis lórí ẹ̀, ṣe pé different perspective ni àwọn author tàbí àwọn tán bá jẹ́ professionals ni wọ́n á fi wo ọ̀rọ̀ yẹn. So ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn, nǹkan tí àwọn rí táwọn kan fi sọ wípé kò yẹ kó Osupa ṣe bẹ́ẹ̀, nǹkan tí àwọn kan dẹ̀ rí tán fi sọ wípé Portable pé ìwà tó wù pé kò yẹ kó wúrú ẹ̀, pé bó ṣe yẹ kí Osupa kó treat fuck up ẹ̀ nìyẹn. So all the game well. I'm shocked. Kò ń ṣàmúrọ̀bà kò fàdíyà ọkọ̀ jọ sọ̀rọ̀ exchange word lásán. Exactly. Lọ gé oyè tó gé orí ẹ̀ gan sef ní gan sef. Ẹ wọ ẹ jẹ́ kí mi máa lọ jà. Tí bá tún sọ̀rọ̀ sí ẹ tún sọ pé mo tún sọ̀rọ̀ fún àwọn ará bíbá. No, ẹ wo èmi ò ṣe mùsùlùmí right. Àìmí kàn sọ òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ kò di pé kó má sọ òun. Àìmí ò dẹ̀ ní pé mi ò ní pẹ̀lú ọ̀bọ̀jáwòrán pé nǹkan tẹ́nìkan ṣe tí ò dáa like Portable. Anyways, I'm not like Portable's fan. I don't. Àwọn sọ pé ohun tó ṣe dáa. Gbogbo àgbà sọ pé ohun tó ṣe dáa. And all these things like Osupa songs and all of that. I don't listen to them songs, right? So àwọn sọ pé ohun tó ṣe dáa. Mr. Saheed, but nǹkan tí ò dáa kò lórúkọ méjì. Yes, nǹkan tí Portable ṣe ò dáa. Everybody máa àmọ̀ye. Nǹkan tí Portable ṣe ò dáa. Everybody knows about this. Nǹkan tó ṣe ò dáa àmọ̀ye. But nǹkan táwọn sọ ni pé bí Osupa ṣe handle ẹ̀. Kò yẹ kó android bẹ́ẹ̀ nǹkan táwọn ń sọ lásán nìyẹn. But kò yẹ kó go far bẹ́ẹ̀ yẹn kò yẹ kó go far. Nǹkan tẹ́mi fi kò yẹ kó go far là ń sọ. Exactly kò yẹ kó go far. Wípé nǹkan tí Portable ṣe yẹn Portable ò fún Osupa kò yẹ kí Osupa ò ní right àti ṣe anything fún like bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń condone ìwà tí. Yà sọ bẹ́ẹ̀ ẹ má yọ ọmọ mọ́ wa lọ́wọ́ ẹ má jù mọ́ wa lọ́wọ́. Àwọn ò sọ pé Osupa ò ní right. Ṣe nǹkan tá a sọ bẹ́ẹ̀ bọ̀ǹkà tá a sọ ni pé bàbá àgbà ló jẹ́. Kò yẹ kó go far ọmọ ló jẹ́ sí. Ọmọ nínú. Kò yẹ kó go far bẹ́ẹ̀ yẹn tó bá tiẹ̀ máa mú nínú Lagos State ibẹ̀ yẹn mú nínú Lagos State ibẹ̀ yẹn ó dẹ̀ jẹ́ ó mọ̀. Owó ọgbára tí gbogbo yìí náà lè lù pé lẹ́yìn sọ pé Osupa yẹ kó ṣe bẹ́ẹ̀. Àwọn ò ṣe bẹ́ẹ̀ yẹn o. Èmi ò lè ṣe yẹn. Èmi tó lè ṣe rẹ̀ o. Ọmọ bá fi rẹ̀ mọ́ṣúná sọ̀rọ̀ lọ. Ẹnìkan tó wá online ẹ̀ sí social media. Bí Bella ṣe jẹ́ ọmọ kékeré èèyàn kọ́lẹ̀ out ní social media ó sọ pé òun máa lock ẹni yẹn up òun máa make sure pé ẹni yẹn rot nínú jail that is Bella ọmọ kékeré 18 years old àbí 19 years old. So like this is the thing here. If you have the power and somebody disrespects you, you want to make them to know that look, you actually like you're messing with the wrong person. And this person, like I'm not supporting like or something like nǹkan tí Portable ṣe to me. Tí Portable tó bá ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí bàbá mi ò ní gbà. And I cannot think pé Saheed Osupa, I think he should be old enough to be my uncle if not my dad. Do you know what I mean? So for that reason, I would not. And this guy Portable, like I said, based on his antecedent, this is what he likes to do. He come on social media, talk to people disrespectfully, do a lot of stupid things, like and it is not acceptable. We have to call the wrong out. What is wrong. We will not. I mean, listen, you kind of like trying to overlook what the wrong thing that this guy is doing. I want to challenge the person. Why would you do that? Àkọ́tún padà ọ̀rọ̀ sẹ́yìn ni ìyẹn kọ́ là ń bá yín sọ òyìnbó yín ti ń pọ̀ jù àsọpọ̀ ohun tó ṣe ó wà òkè ẹ má máa ṣì wá gbọ́ ohun tó ṣe kò wà òkè but ọmọ sí bàbá lélẹ̀ pé síta jẹ́ kó mọ̀ wàá jẹ́ kó understand pé báyìí lọ́ ṣe ń ṣe live
má ṣe bẹ́ẹ̀ mọ́ ohun tó ṣe yìí ó kù díẹ̀ káàtó. bàbá òwe Yorùbá concept ó ti yí padà pé tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a máa fọwọ́ sí tì síta ni ọmọ burúkú tó bá fẹ́ yọ ilé ayé lẹ́mí èèyàn tó bá fọwọ́ ọ̀tún tó bá fi kó gbàtí fún wàá fi ọwọ́ sí wàá fi tì síta kò ń ṣe pé o máa fọwọ́ sí fàmọ́ra mọ́ ẹ má yẹn ká máa pe nǹkan tí ẹ wo tó bá fọwọ́ tó bá wí tán wàá fọwọ́ sí wàá fi kú nígò ni. Tóbi. Bẹ́ẹ̀ ṣe fẹ́ tọmọ tí nìyẹn náà lọ́bàdàn ṣerú ẹ̀fọ́ ọmọ tí irú ibà ẹ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀. ọ̀pọ̀ tí ọba bímọ márùn-ún mẹ́ta máa ya pòókì mẹ́ta lè ya pòókì ọ̀kí méjì ya pòókì ẹ wá níbi kẹ́lí ara ìta tó bá ṣe é ní àwọ̀ ẹ wá jáde síta ẹ máa jà fọmọ yín àbí. ẹ máa pẹ̀lú ọ̀bọ̀jáwòrà ẹ máa tì í lọ síbi iná. ẹ máa ti lọ sínú kú àbí. ẹ̀yin ẹ máa ti lọ síbi iná bẹ ṣe ń jà tẹ́ ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ń jà fún ojú tẹ́ ń jà fún yàrá yìí ẹ máa jà fún lọ́bẹ̀. Tóbi kí ni Portable wá ṣe é sí kí ni tó bá láti wá ṣe é sí láti kọ́ lẹ́kọ̀ọ́. ó yọ orin ó gbọ́dọ̀ tó jẹ́ yọ orin tán. Òṣùpá kọ́ ní òde ó yọ orin òde ó fi kọrin bàbá òun mu ó yọ orin Sàní Adé ó fi kọrin wọn rán lẹ́wọ̀n. Baba ní mẹ́rin orin tó fi kọrin wọn rán lẹ́wọ̀n. baba ní kọ́ lọ yọ track inú dẹ̀. òun wà ń bú àwọn àgbàlagbà. baba ní kọ́ lọ yọ track baba ní kọ́ lọ yọ track inú ó lọ pariwo pé baba ló wà bẹ́ẹ̀ àṣẹ ìjàpá ló wà bàbá ó dẹ̀ ń dùn mí gan like Mr. Abiodun mi iṣẹ́ yẹn ti wá di kí ok ó yá kíjà àkùkọ mọ́lẹ̀ ẹ̀dísù àkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ta ló ń bú ní kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ta ló ń bú ní àkùkọ mọ́lẹ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń gbé lọ́kọ́ta kó máa gbé lọ́kọ́ta mo lè fa yín láṣọ yẹn ṣe ìgbọràn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Òṣùpá tó ń búyàn pé àkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ta ló ń bú àwọn yóò ṣe lọ́rùn lẹ́wọ̀n. ṣé èbó yàtọ̀ sí kan sọ pé èèyàn fẹ́ pa òun èbó yàtọ̀ sí kéèyàn sọ pé èèyàn gbé gbá sínú pé èbó yàtọ̀ sí pé ara òun kò fẹ́ pa òun onítìka bá ṣe òun kò sọ pé onítìka bá ṣe òun kò fẹ́ pa òun. ní sòótọ́ ọ̀rọ̀ sí onítìka bá ṣe òun ọtí sọ nìyẹn ìka tó dẹ̀ fà ó ju pé ẹni sùn ìka tó dẹ̀ fà tó fi sọ̀rọ̀ yìí pé online wọ́n ti tẹ̀sẹ̀ online lọ́dẹ̀ ti sọ fún ikú oníkàlùkù pàpẹ́ ló wà ìwọ̀nba nǹkan tó ṣe yìí ìwọ̀nba nǹkan tó ṣùpá ara ṣe yìí tẹ́mi ọmọ Portable bá máa lọ sí ó lè lọ sí tó dẹ̀ kọ́ dẹ̀ máa bù sùn. àwọn fáǹsì Saheed ti tẹ́tì ẹ̀ online ló fi wá sí lóòótọ́ tó sọ̀rọ̀ yẹn àwọn fáǹsì Saheed ti tẹ́tì ẹ̀ online wọ́n ti tẹ́tì life ẹ̀ online wọ́n ti pọ̀ gan. wọ́n ti ń tẹ́tì ẹ̀ online gbogbo atrocity tó ti máa ń commit láti ilẹ̀ iná gbogbo ẹ̀ náà láti jọ máa ń rí tẹ́ẹ̀ bá ní sábà. ó kì í tí kọ́ bá wá ṣọmọ yìí ní sìn ín. gbogbo náà la máa sọ pé a fẹ́ good Nàìjíríà a fẹ́ kí Nàìjíríà. tí kọ́ bá wá ṣọmọ yìí ní sìn ín ṣé wọ́n ní bóṣùpá so. tẹ́ ń support yẹn ṣé ẹ̀ ń promote nǹkan gidi ní Nàìjíríà nìyẹn. ayé yín máa dá tí kọ́ bá wá ṣe ní sìn bá ṣe èèyàn tí n bá bẹ̀ tí ò bá gbọ́ tó bá lóun máa charge mi sí court kó charge mi tí n bá ti lọ sí court bóyá wọ́n fine mi nàbọ̀ jail mi mo ti learn lesson nìyẹn tí nǹkan yẹn bá tún fẹ́ ṣẹlẹ̀ ǹjọ́ mi máa kóra ẹnu ara mi níjànú. bàbá ẹnu lẹ́kọ̀ọ́ fi ń sọ bàbá yìí tẹ́kọ̀ọ́ sọ ẹnu lẹ́ fi ń sọ ẹnu lẹ́ fi ń sọ ọgbìn bọ̀dá Abíọ́dún ẹni sùúrù ok bọ̀dá Bátúndé ọ̀dẹ̀ ó yẹ kí Tinubu ti lọ gbé dínú mi láàyè ìgbà yẹn tó lọ fi ṣe tó lọ ṣubú tó kó ní Tinubu ṣu tó lọ ṣubú tó lọ fi ṣe yẹn ó yẹ kí Tinubu ti lọ gbé dínú mi dàrẹ́ kó tó lọ. tẹ̀tí gbọ́ ọ́tún yàtọ̀ òṣèlú yàtọ̀. ẹ fòṣèlú kún ẹ má fòṣèlú kún yẹn òṣèlú nìyẹn. music náà yàtọ̀ music wọn máa búra wọn music yàtọ̀ tọ́kẹ́ sọ music náà yàtọ̀ music no ẹ sọ pé politics yàtọ̀ òní politics yàtọ̀ that means music náà yàtọ̀ music náà yàtọ̀ ọkọ máa búra wọn musician wọn máa búra wọn okay let's yes wọn máa búra wọn. láyà jíwèrè àwọn bàbá tẹ̀lé jíwèrè ń búra wọn tó fi kú ni Àyìnlá Ọmọwúrà gbogbo wọn bọ̀ wọn tó fi kú ni. gbogbo táìmù yẹn ti yàtọ̀ sísìn. no you see you guys ibi tó bá favour yín lè mọ ṣe kí ni lè mọ gbé lọ ẹni no eléyìí yàtọ̀. ẹ má dáwọn lóhùn ibi tó favour ọ̀hún sọ sí. tábà fẹ́ kí Nàìjíríà work ẹja ṣe kí ni tábà ti condemn eléyìí let us condemn other side. irú ẹ̀yin tẹ́ ẹ̀ kó work náà lélẹ̀.
báwo àwọn iná wọn àdé lè gbá kékeré. ẹ ní jẹ́ kó wọ́ tó bá dẹ̀ jẹ́ pé ọ̀dọ́ yìí ló ṣẹ̀sìn sí ẹ má ṣe èyí tó wọ́ sí nǹkan tí Òṣùpá ṣe yìí lọ. èmi sọ Yorùbá ajágbó kémi wá ṣe kiri kí wọ́n lọ arrest kí wọ́n ní mo fẹ́ arrest for what mo fẹ́ arrest fún kíni. bàbá ẹ máa arrest ẹ mọ̀ nǹkan tó tẹ̀ fún ìṣẹ̀ṣẹ̀ máa wọ red shoe lọ́sẹ̀ pẹ̀lú ṣe yín ó ṣe pé ẹ máa arrest ẹ. for what? Donald Trump bí jẹ́ wọ́n ṣe kíni wọ́n bú Donald Trump everywhere ni. ẹ má bú Donald Trump ẹ jẹ́ ṣọ́ọ̀kì ẹ má gbọ́ ọ̀tẹ̀ MC sọ yìí sí ẹ jẹ́ ṣọ́ọ̀kì ẹ wo Ọlámídé ṣe wà yẹn ṣùgbọ́n Ọlámídé ló gbé pọ́tẹ́bù jáde ní gbogbo industry ní gbogbo afrobeat ní Nàìjíríà ní gbogbo afrobeat ní Nàìjíríà ẹni tó wà máa ṣúọ́ jù nínú gbogbo wọn ìsọ Ọlámídé ẹ lè gbọ́ pé wọ́n wà ẹni I agree. ṣé pọ́tẹ́bù ògùn ni ṣó sọ̀rọ̀ dé ní ṣé ẹni tó gbé jáde ó sọ̀rọ̀ sí i àní àgbàyà ni Òṣùpá àgbàyà ni tó ṣorí rárí bí orí abọ́ èmi náà tún ti bu kó wá bú mi kó wá arrest mi èmi náà ti bu báyìí ẹ pé kó wá arrest mi náà. àní ọmọ rẹ̀ lágbà. ẹ tojúbọ personality ẹ defend ẹ tojúbọ personality ẹ yóò arrest yín. ẹgbẹ́ gbàgbéjàre àìkí ń fẹ́ bò dọ̀rọ̀ a máa ní afẹ́kórílẹ̀-èdè wa dàbí orílẹ̀-èdè orílẹ̀-èdè mi ṣe àwọn àfẹ́ ṣe bọ̀ afẹ́kórílẹ̀-èdè wa dàbí orílẹ̀-èdè mi bọ̀ iṣẹ́ tó orílẹ̀-èdè mi yẹn ń ṣe àlè kọ́pì ẹ̀ lò tó bá ti á dirú eléyà máa fẹ́ emotion sọ̀rọ̀. ẹ̀sìn báyé yín jẹ́ Nàìjíríà ẹ̀yin náà àwọn tọ́jà ń dàrú lọ́n dàrú ẹ̀sìn búburú náà tó òun náà ni òun ò jẹ́ kí Nàìjíríà dá. lọ́rọ̀ ẹ̀sìn náà ń sọ ẹ̀ wọ́n lẹ́sìn báyé àwọn jẹ́ ó wọnú ra wọn ni because gbogbo nǹkan tó ti kọ́ nínú àwọn ẹ̀sìn burúkú yìí òun náà lè fi ṣèwàrù. ẹran dẹ̀dẹ̀rìn ni ẹ àwọn olóko ẹ nígbà àwọn olóko ẹ nígbà nǹkan tó ń sọ jáde ẹ̀sìn wo ló mọ̀ tí wọ́n fi. kọ̀ọ̀fàmù ni mo sọ ẹ̀sìn yẹn ló kó sí wọn lọ́pọ̀lọ́. ẹ̀sìn wo ló mọ̀ tẹ́lẹ̀ ìsìn tó fi ń sọ tó ń sọ yẹn dẹ̀dẹ̀rìn ni ẹ. èmi ò tiẹ̀ fẹ́ mọ̀. Lovers all over the world lérò pé ẹ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ tẹ́ bá wò ẹ jẹ́ ká mọ opinion tí yín lọ́dà comment section ẹ dẹ̀jọ́ a máa ń bẹ̀ yín ẹ máa bá wa like sí gbogbo fídíòs wa pátápátá fídíòs wa tẹ́ bá ti lè click báyìí ẹ bá wa like ẹ kò ná yín ní nǹkan kan láti like fídíò wa and then comment náà kò ná yín ní nǹkan kan náà láti comment ká mọ opinion ti yín nípa fídíòs tẹ́ wò ká mọ èròǹgbà ti yín náà lórí àwọn nǹkan tẹ́ ń bá pàdé lórí YouTube channel wa ṣé ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àbí kò tiẹ̀ síbẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ń bẹ̀ because gbogbo àwọn update tá a máa mú wá fún yín update tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ nípa lifestyle ìná máa mú wá fún yín so yín tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ bá wa likes ẹ bá wa comment ẹ dẹ̀ bá wa share so I really appreciate the support you so far so we love you all thanks for watching.